So this is free meal every day. Bí ìyà àti ebi ṣe pọ̀ ń lù ú, la ṣe ní ká ṣe léyìí, mi ìfẹ́ bá sọ̀rọ̀ sínú oúnjẹ, la ṣe ní ká ṣe léyìí kí àwọn èèyàn máa jẹun. Ẹ̀yin tẹ́ dúró wájú mi, ebi ò ní pa wá o. Àmín Jésù. Ẹ̀yin tẹ́ dúró wájú mi, ebi ò ní pa wá o. Àmín Jésù. So, lovers all over the world, ẹ̀yin táwa ní ká máa ṣe ṣọ́ọ̀ṣì wárí, every day ni o, àwọn èèyàn máa jẹun, ó yá. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Mọ́mí jí o, ẹ kí àwọn èèyàn. God bless everyone. Lórúkọ Jésù, ó máa dára fún wa. Màmá rí àánú gbà. Bí àkókò ìbò ṣe nira fún àwọn èèyàn lórúkọ Jésù, àtèmi àti yín kò ní nira. Àmín Jésù. Lórúkọ Jésù Ọlọ́run yóò tù wá lára. Ó yẹ máa gba oúnjẹ. Màmá oúnjẹ mi ìlẹ̀ nígbà. Thank you. God bless you. So we are sharing free food. Ẹni tí wọ́n bá ní ìdílé kò sọ̀rọ̀. Ọkùnkùn mẹ́rin wọ́n ṣe níwọ̀. Wọ́n ń ṣiṣẹ́. Ta ló lélẹ̀? Ta ló ní? So we are sharing free food. Okay. We are not here. Look. Bẹ́ẹ̀ mọ̀ ike lélẹ̀. Tutu. Shoto ma. Shoto. Allô, Shoto ma. Gbogbo oúnjẹ kan ní máa fi díẹ̀ sí i. Ẹjọ́ ẹ máa ṣe fìyẹn máa tún fẹ́ nìyẹn máa ṣe. Bàbá. Yes, sir. Thank you, sir. Kò kì lẹ́ máa rí o. Àmì o. Ẹni wálẹ̀ nígbà kọ̀ọ̀kan. Aló lélẹ̀. Mọ́mi wa. Màmá ó ti Ẹ kú iṣẹ́ Olúwa mà. Ẹ kú ìtọ́jú wa o. So we are trying to share free food. Táwọn èèyàn máa jẹ onírọ̀lẹ́rọ̀lẹ́. Ẹ̀ẹ̀kan ní lójúmọ́ o ní Agbala Gabriel. Ẹ wo oúnjẹ náà ń bù yìí. Màmá la ṣe o. Màmá ni o ẹ̀bà àtẹwédú àdẹ̀sẹ̀ lánàá àti pọ̀nmọ́. It will happen every day. Ojoojúmọ́. Every evening. Ibi Nàìjíríà ń lọ òye wa o. Okay. 1.7. Àjọra àánú gbà o. Free food every day. Àwa ń jẹun àwọn kò tí ì jẹun mọ́mọ́. Bó o bá rọwọ́ mú lọ sẹ́nu dúpẹ́ o. Kó o sì rántí ọmọ làbí kìí tí o ti jẹun. Mọ ohunkóhun wáyé àlè mọ ohunkóhun. Ẹ ṣé o. Ní parí o. Ṣótó. Àwọn èèyàn máa ní fi sí gan. Ẹ bá wa fi sí kálẹ̀ yìí o. Ó tó báyìí. Ó tó báyìí. Tá ń lélẹ̀ yìí ọbẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ lẹ́nu. Tá ń lélẹ̀. Ṣótó.
àwọn èèyàn máa ní fi díẹ̀ sí. I believe mo gbàgbọ́ pé Ọlọ́run lo àwọn tó pọ̀ fún iṣẹ́ yìí. Àmì Jésù, àmì lórúkọ Jésù. Ebi ò ní pa wá. Tó tọkọ yìí nù ẹ ju ẹ dá wọn abọ́ yẹn padà ó tó. Ta lele tó. Oya bọ́dà. Pàtí mọ́mí ẹ̀. Pàtí mọ́mí ẹ̀ bá wọn àbúrò ẹ̀. Àmọ́ ẹ̀ tóbi máa bọ̀ láti báyìí. Ọ̀sẹ̀ yìí kò gámẹ̀ láti ìfẹ́. Ìṣe máa ó yá gbà lọ́wọ́ gbà. Owó ọmọ búyọ o. Yóò lọ. Alele. Yes, sir. Súnmọ́ bẹ́ẹ̀ dúró síbí yìí. Alábí wá bá mú mi kó mi báyìí. Bóyá kó fà mí kó mi báyìí. Wọ́n lọ́lẹ̀ ẹ̀kọ́ ń gí lórúkọ ẹ̀. Alábí. Ó ti rí wọn. Máa gbé tọ́tọ́ ní kíní. Bàbá ló ní bàbá. Ẹyin nìkan. Soto. Hello. 1.8. Ẹyin nìkan. Soto. Mi ìfẹ́ pé yàtọ̀ náà. Ọlọ́run ó kọjú tó rọrùn sí wò. Ọ̀dọ́ rẹ̀ lò ní káyín lórúkọ Jésù. Jí iṣẹ́ táwọn ìyá yìí. Ó ti pẹ́ tọ́ ọ̀rẹ́ dé. Ẹ̀yin tá à ń ṣiṣẹ́ yẹn ẹ má débi o. Ẹ̀ ń ṣiṣẹ́ o. Soto. Ó ti kanlẹ̀ o. Ìyá olóyìn. Ẹ̀bá ti tán o. Ìbẹ́yìn ni. Ẹ má bínú. Ẹ̀yà ó tó. Ẹ̀yin ṣiṣẹ́ ta ló kù? Ọmọ kékeré ló kù dà? Ta ló kù? Bí àyín tẹ̀ fún ẹ̀dà. Ẹ̀bá bá níjì. So join us tomorrow for another free food nírọ̀lẹ́ ní aago 6 p.m. Free food again tomorrow. Every day. Ọlọ́run máa ṣe. Jésù Ọlọ́run máa ṣe. Àwọn èèyàn máa jẹ wọ́n máa yó. Bó bá jẹ́ pé ẹ̀kan lójúmọ́ la lágbára láti bọ́ àwọn èèyàn. Ògo ni fọ́lọ́run. Àwọn èèyàn máa jẹun. Àmì o Jésù. Àjẹsẹ́kù. Alágbàgbé wa o. Ọmọ wo? Kí n mọ̀. Pẹ̀lẹ́ o. Àpò ẹ̀ bá ti tán o. Bọ̀dá ẹ̀ bá ti tán. Ẹ̀bí ní sẹ́rì ẹ bá ń gbé omi. Ó yẹ fáwọn ẹlọ́bẹ̀ fáwọn ẹlọ́bẹ̀. Fún lẹ́bàá yẹn. So God bless you lovers. Ojú òní tí ìyẹn ṣe wọn. Bí mo ṣe sọ́nù service lánàá, àwọn kan gbéra. Dájì kò ní ṣẹ̀yìn nìkan. A tún ṣe lọ́la everyday ni. Intẹ́nìkan lè dá gbé ni. Ntí ọ̀pọ̀ yẹn lè sọ wọ́pọ̀ kan gbé ni. Àlébi ń pa àwọn èèyàn. Àníyá ń di àwọn èèyàn. Aláwọn èèyàn rò ń jẹjẹ. Ẹlòmíì ti kú nítorí ebi tó dé yìí.
lórí pé nǹkan wọ̀nyẹn ẹlòmíì ti kú dànù ebi ò gbọ́dọ̀ pa ẹnì kankan sun o no one must go hungry ẹ̀yin náà ẹ dárú eléyìí ládùúgbò yín ẹ dálẹ̀ ṣọ́ọ̀ṣì yín Ọlọ́run ó ṣe ẹ dálẹ̀ ní àgbègbè tẹ́ wà bàbá dálẹ̀ bí o wà rán ẹnì kankan náà ṣe àdúgbò wa làwa ti ń ṣe léyìí ní church wa ní Àgbàlá Gabriel Apostolic Church ọlá àtúnṣe free food bá a ṣe máa ṣe ní lójoojúmọ́ ẹnìkan níbo láti máa rówó olùpèsè wa ń bẹ láàyè kò sùn kì í tó gbé kì í rẹ̀ yóò mọ̀ pèsè a sì lọ bẹ́ẹ̀ díẹ̀ lẹ̀ àbí so irú ọbẹ̀ yín sìn so irú ọbẹ̀ yìí a máa freeze ẹ̀ a wúlò lọ́la kí ni ká sì lọ́la ní ẹ̀bà náà ní ẹ̀bà àbí sẹ̀mú àbí àmàlà díà ẹ kí àwọn èèyàn kẹ̀dúpẹ́. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáyé lórúkọ Jésù ibi tí ẹ ti mú owó láti fi ran ìpè lọ́wọ́ lórúkọ Jésù kò ní gbẹ ọwọ́ yín kò ní kan ìsàlẹ̀ ìdààmú tó máa ń dé báyàn téèyàn fi máa ń di ẹni àná lórúkọ Jésù kò ní dé bá gbogbo ẹ̀yin náà máa rí àánú gbà níbi tẹ́ bá ti nílò ẹnìkan péré ẹgbẹgbẹ̀rún ènìyàn igba ènìyàn yóò máa dìde fún yín mo gbàdúrà fún wa pé lórúkọ Jésù ebi ò ní pa wá àwa tí a wá wà lórí mú màwòrán lọ́wọ́lọ́wọ́ bóyá ebi ń pa wá lọ́wọ́ mo gbàdúrà pé lórúkọ Jésù kí ilẹ̀ òní kó tó ṣú yán Ọlọ́run yóò dìde àná nípa wa ọ̀nà wa láyé a ó máa rí ọmọ wa ojú òní tì wá àgbàdúrà fún orílẹ̀-èdè wa náà lórúkọ Jésù yóò gba ìtura orílẹ̀-èdè Nàìjíríà yóò gba ìtura àwa táwọn bẹ ara òní ni ìjì òní jà wá o orí ọ̀fẹ́ Kristi kò ní fi wá sílẹ̀ thank you so much God bless you. àdúrà láwọn ìyàwó mi ti lè àwa tá a wà létí òsín tá a jẹ ìyàwó mi ní Ọlọ́run ó pèsè ẹ̀pẹ̀lẹ́ we really feel your pain ẹ̀yin tí òsín tẹ́ jẹ báyìí tẹ́ lọ́mọ mẹ́rin lọ́mọ mẹ́ta lọ́mọ méjì lọ́wọ́ pápá àwọn singles mother tí òsín kan àwọn opó widows tí òsín kankan we pray for God's abundance mercy upon you ẹ rí àánú gbà lórúkọ Jésù ẹ rí kílẹ̀ tó ṣú ẹnìkan ó yọ sí yín tí ó sì bùn yín lówó náà so orílẹ̀-èdè yìí náà ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run ó pa náà ebi tó ti pọ̀ báyìí yàn nǹkan wíwọ́n tó ti pọ̀ báyìí òun ó sọ di rọrùn adẹ̀yìn Ọlọ́run ọmọ kìnìún a máa ṣaláìní send that man away ebi a sì máa pa wọ́n ṣùgbọ́n àwọn tí ń wá Olúwa kì í ṣaláìní tó dára àwọn ọmọ kìnìún a máa ṣaláìní ebi a sì máa pa wọ́n ṣùgbọ́n àwọn tó ń wá Olúwa kì yóò ṣaláìní tó dára a ní ṣaláìní tó dára a mọ̀ ní o yóò sì Olúwa ẹ dáwọn kékeré tó kù. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.